ọ̀rọ̀ Vicky James tó máa gbọ́n pa Vicky James sí Olúmi ní rave of the moment ń gbà yẹn gbogbo ìgbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn award night yẹn sí Olúmi ló máa ń ránṣọ fún 80% of the celebrities ń gbà yẹn ṣé ń gbọ́ mi sí Olúmi nìyẹn ṣé ń gbọ́ mi èdè wà lẹ́nu ẹ̀ báyìí ó kọlà sóhùn for one reason or the other akọ̀rípò wà lábọ̀ ó lọ sí Canada. I don't understand reason to fi lọ sí Canada ṣé ń gbọ́ mi. And during the time tí Bàbá Ìjẹ̀ṣà wà ní prison ó máa lọ ń kí Bàbá Ìjẹ̀ṣà. Now mo mọ̀ pé àwọn èèyàn sọ pé dọ́ọ̀tì yẹn kò wà connected. Wọ́n sọ fún yín láàárọ̀ yìí. Ṣé wọ́n ti gbégbà tí Bàbá Ìjẹ̀ṣà ń dó? Ṣé wọ́n ti gbégbà tí Bàbá Ìjẹ̀ṣà ń dó princess? Gbogbo wa ò mọ̀ pé Bàbá Ìjẹ̀ṣà ń dó princess ṣé wọ́n ti? Ìgbà táṣìírí tú tí princess wá sunkún jáde. Ìgbà yẹn Bàbá Ìjẹ̀ṣà sọ pé òun àti ẹ̀ fẹ́ ara wọn. Ṣẹ́rí àwọn iṣẹ́ kan wà kó deadly làwọn ọkùnrin máa ń jẹ́. Paraventure sí Olúmi àti Bàbá Ìjẹ̀ṣà lè ti máa dóra wọn lẹ́gbẹ̀ẹ́ kan tẹ́lẹ̀. Lẹ́ta ni sí Olúmi. Ẹ bá máa sọ pé obìnrin kan pọ̀ fọkùnrin kan. Ṣé sí Olúmi yẹn náà ṣó lè bẹ́ẹ̀ yẹn náà ni? Ọmọ Oǹdó ni tó wá látèkìtì tó kàn ráàánú gbà. So gbogbo ìdẹ́ sọ pé kò possible. Why is it not possible? No, ẹ sọ fún mi. Gbogbo àti Bàbá Ìjẹ̀ṣà wà nínú prison. Sí Olúmi máa lọ́nkì náà. Now, ẹ jẹ́ kí n sọ fún yín pé ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín nípa prison Nigeria. Bó bá ṣe lówó lọ́wọ́ ni. Gbogbo àwọn tó bá wọn lọ sí prison Nigeria. Ẹ bá rò wípé gbogbo wọn jọ inú prison yẹn. Ṣó ti yé yín? Tó máa ń kó gbogbo wọn sí bí ẹja yẹn. Ibẹ̀ kọ́ ló máa ń kó gbogbo wọn sí tó bá ṣe ní owó ni. Ṣé rántí pé gbà tán wọ́n àwọn kan tó ń ṣe justice for Mohbad tó ń wọn lọ sí prison ṣe rántí tó máa sọ pé ká fún wọn lówó lójoojúmọ́ ṣé ẹ̀ gbọ́ mi owó tó máa san tó máa fi wọ́n sí level by level ni ẹ̀ gbọ́ mi ṣá tó bá lọ fẹ́ privacy wàá sanwó yàrá kan kò sẹ́ni tó máa bẹ́ẹ̀ wà ń bẹ̀ tó bá lọ fẹ́ o fẹ́ máa wo TV o fẹ́ máa lo phone owó ló máa jẹ ẹ̀ gbọ́ mi ṣá so Bàbá Ìjẹ̀ṣà mo dẹ̀ mọ́ pé bà kan wọ́n fi sí special place because ó ń sanwó ẹ̀ ni tó bá yẹ pé gbà ẹni sí Olúmi ìgbà yẹn lọ́jọ́ ń dóra wọn kọ́ no ẹ sọ fún mi tí gbogbo yín sọ pé kò lè possible ìgbà wo ni Bàbá Ìjẹ̀ṣà jáde náà máa wá já yín tán sí Olúmi ti bímọ as a matter of fact bí ṣe ń gbọ́ wọ́n ló máa ṣèkómọ lọ́la I am not sure ṣé ẹ gbọ́ mi ṣá wọ́n ló máa ṣèkómọ lọ́la now mi wá sọ̀rọ̀ yìí láti wá fi mọ́ọ̀kì Bàbá Ìjẹ̀ṣà àbí sí Olúmi àgbàlagbà ní gbogbo wọn the last time tí mo dẹ̀ check Bàbá Ìjẹ̀ṣà ó lè ní tiẹ̀ lọ́wọ́ o Bàbá Ìjẹ̀ṣà is not bad he's a good looking man ìtorí ẹ̀ níyàbọ̀ ṣe rán kú sí ló ṣe rán ẹ̀wọ̀n náà prison sí lẹ́sẹ̀ ìtorí ẹ̀ náà ni princess ò ṣe fẹ́ jẹ́ kó lọ tó fẹ́ bà tiẹ̀ jẹ́ ṣé ẹ̀ gbọ́ mi ṣá tí ọwọ́ àwọn sugar mummy àwọn bíi táwa tó ń taṣọ London tó bá gbá Bàbá Ìjẹ̀ṣà mú tó náwó sí lára Bàbá Ìjẹ̀ṣà ò bad Bàbá Ìjẹ̀ṣà ò bad rárá so I am not saying this láti rọ́bìṣì Bàbá Ìjẹ̀ṣà bí sí Olúmi nǹkan tẹ́bi kọ́ kórìíra ni kọ́ máa parọ́ fún wa pé kò ṣẹlẹ̀ they are both adults and the last time I checked sí Olúmi ọmọ kan ṣoṣo ló bíbí tèmi náà báyìí Ọlọ́run á dẹ̀ bá mi dá sí àdìwọ̀n àdìgbà sí Olúmi